kálẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé. Mo wo ètò ìkan nínú àwọn bloggers Odùduwà Nation ní alẹ́ yìí. Àkọlé tó fún ètò náà ló wí pé àwọn ọlọ́pàá wọ́n ti gbé Gani Adams. Ṣùgbọ́n kò dùn mí torí òun kálukú kan wá sí orí social media láti wá máa sọ ilé tó wù. Àmọ́ Yorùbá ìṣọ́ra yín, pápá yín tí àwọn wá ń sọ̀rọ̀ lórí social media. Mo mọ̀ pé ìpinnu yín náà ni pé kí wọ́n gbé Aare. Ẹ wá rò àtúbọ̀tán tó máa tẹ̀yìn ẹ̀ yọ. Ṣé rò pé tí àwọn ọlọ́pàá bá gbé Aare, tí wọ́n bá gbé, ṣé àwọn iṣẹ́ tó ń ṣe lórí ààbò ilẹ̀ Yorùbá ṣó máa lè ṣe? Tàbí iṣẹ́ tó bá fẹ́ ṣe lórí ètò ààbò ilẹ̀ Yorùbá ṣó máa lè ṣe? Sórí àwọn tó ń tẹ̀lé Awú láti gbèjà ilẹ̀ Yorùbá, sórí òun gangan padà wù láti gbèjà ilẹ̀ Yorùbá. Lórí fọ́nrán tẹ́ fi síta tẹ́ ń gbé kiri, ẹ jẹ́ n ṣàlàyé díẹ̀ fún yín pa fọ́nrán yẹn. Kì í ṣe pé Aare wá sórí social media wá sọ̀rọ̀ ìbá olóyè Sunday Igboho ní burúkú. Kì í ṣe pé wá sọ̀rọ̀ ẹ̀ burúkú. Ká ní kì í ṣe pé ẹ̀yin gangan ti padà release ọ́díò yìí sí orí social media, kò síyàn tó máa gbọ́. Ẹ̀yin ní ẹ nífẹ̀ẹ́ Sunday Igboho, olóyè Sunday Igboho, ẹ dẹ̀ tú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ àṣírí, jẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ dẹ̀ tú síta. Ẹ ti gbàgbé pé tí tó bá gbọ́ àlọ́ kó ló máa gbọ́ àbọ̀. Ṣé gbogbo èèyàn ló máa ní ìgbàgbọ́ pé lóòótọ́ olóyè Sunday Igboho ṣe nǹkan yẹn? Ó yẹ ká máa ronú lọ́nà méjì ká tó máa wùwà. And according to the audio, Gani sọ wípé òun gbọ́. Ó yàtọ̀ sí pé èèyàn accuse èèyàn directly. Nínú ọ̀rọ̀ yẹn gan, ó ní àwọn warnings kan tó ń fúnra òun give olóyè Sunday Igboho pé kó ṣọ́ra torí àwọn tó ń tẹ̀lé betrayers pọ̀ nínú wọn. Ló púpọ̀ àwọn èèyàn náà ló jẹ́ pé àwọn tí wọ́n lé kúrò nínú ẹgbẹ́ OPC ni wọ́n. Tẹ́ bá fara balẹ̀ gbọ́ adó yẹn dára pé òun gbọ́ pé wọ́n ní ó ṣe nǹkan báyìí, mo gbọ́ pé wọ́n ní ó ṣe nǹkan báyìí. And call ni personal discussion ni pé ìwà àtìyàn ń sọ̀rọ̀, mo gbọ́ ìwà àtìyàn ń sọ̀rọ̀ máa ní bẹ́ẹ̀ ni mo gbọ́ pé ó ṣe nǹkan báyìí, mo gbọ́ pé ó ṣe báyìí, mo gbọ́ ni mi kì í sọ pé mo accuse ẹni directly. That's number one. Number two, ẹ̀yin tẹ́ wá ń pète pé kí àwọn ọlọ́pàá gbé Gani, ọ̀rọ̀ yẹn dàbí agboolé tó ní alágbára méjì ni. Táwọn alágbára méjì yẹn wá ń jà nínú agboolé yẹn, kàkà káwọn tó kù nínú agboolé yẹn bá wọn parí ìjà, wọ́n fẹ́ kíkan kú fún kan. Wọ́n ti gbàgbé pé ogun ìta lè jà wọn at any time. Tẹ́ bá ní kíkan kú fún kan tàbí kíkan lọ fún kan, ìjọ tó gùn tá bá ń bọ̀, àwọn olùmọ̀tàkù ẹ̀. So ẹ jẹ́ ká máa ronú lẹ́ẹ̀mejì ká tó máa wà ní Yorùbá. Mi ò kórìíra olóyè Sunday Igboho, mi dẹ̀ kórìíra Gani. Ìjọ tí Àṣàyédòkúbò tó àtàkì bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ mẹ́ta yìí, ǹjẹ́ rí àwọn èèyàn kí wọ́n ní kí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé? Ìgbà táwọn Miye Tíálà tó accuse bàbá wa Tinubu lọ́jọ́ mẹ́ta yìí, ǹjẹ́ rí káwọn èèyàn wọn sọ pé kí bàbá wa Tinubu wá gbé wọn? Ṣùgbọ́n Yorùbá, èyàn fẹ́ ta àwọn ọmọ tí ń síta. Ẹ̀yin náà lè dẹ̀ wá máa padà kí lọ́la pé wọ́n já lóko, wọ́n ń gbé wa, wọ́n ń jí wa gbé o, wọ́n ṣe kinní kan o, ta ló máa gbà wá sílẹ̀ o? Kí ló tẹ́ àkírò nílẹ̀ méjì? Ẹ̀yin náà lè ta bàbá wa olóyè Sunday Igboho síta nígbà yẹn.
náà ni nígbà tí wà lẹ́yìn dé púpọ̀ yín ló fariwọ́nú tẹ́ dá wọn dá ẹ̀yin náà ni ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ̀yin náà ni ẹ̀ ń jáde sórí afẹ́fẹ́ tẹ̀ ń sọ wípé olóyè Sunday Igboho lẹ fẹ́ kó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bí ẹ fẹ́ Ìbà Gani ń bẹ̀ mọ́ báwo lè fẹ́ kó rí lójú àwọn èèyàn tó tẹ̀lé Ìbà Gani wọ́n á rò pé olóyè ló ń instigate yín wọ́n máa rò pé olóyè ló ń instigate yín ẹ̀yin náà lẹ ń iṣẹ́ tó lóyè Sunday Igboho rán yín ẹ̀ ń jẹ ẹ dẹ̀ mọ̀ pé ẹ fi ń tàbùkù orúkọ bàbá yẹn ni nígbà tẹ́ bá jáde tẹ́ ń sọ pé àfẹ́ lágbájá yẹn mọ́ olóyè Sunday Igboho la fẹ́ kó jẹ́ wá dàbí ẹni pé bí àǹkà tí wọ́n fún sínú ìpè ní pé ń fún jáde ó sì máa rí nìyẹn bẹ́ẹ̀ olóyè Sunday Igboho rán yín bàbá yẹn ti jáde ó ti sọ pé òun ò bá anybody du oyè o ẹni tó tọ́ sí náà ni wọ́n fi jẹ́ yẹn kí ló dé wá ń ṣe ẹ̀yin tẹ́ ń darúgúdù sílẹ̀ nílẹ̀ Yorùbá kí lẹ fẹ́ gbà ń bẹ̀ àtijọ́ tálá ti dá ènìyàn méjì tí ń jà kò jẹ́ tuntun sọ́rẹ́ tó wá ní ìpèsè kò ní máa wo èèyàn tó ń bu kiri nǹkan tó ń sì máa gbájúmọ́ so olóyè Sunday Igboho tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Yorùbá ẹ gbájúmọ́ ìjà Yorùbá tẹ́ ń jà àti ìjà Yorùbá tẹ́ ń gbé ẹ má wò pé nìkan bu yín bàbá Gani Adams tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Yorùbá ẹ gbájúmọ́ ìjà Yorùbá tẹ́ ń gbé ẹ má wò pé nìkan bu yín yes ẹ má wò pé nìkan bu yín ṣùgbọ́n tó bá ti gbé pé ọ̀rọ̀ Gani bú mi Sunday Igboho bú mi ẹ̀mí èjì jọ ń fà ẹ nífẹ̀ẹ́ wa ní Yorùbá ìfẹ́ ààrẹ nìkan lẹ mọ̀ Àjọmàdé lórúkọ mi bá mi pín fídíò yẹn má dẹ̀ gbàgbé láti follow page mi Àjọmàdé backup ire ó dàbọ̀.